Africa Content TV. Ọmọ ẹgbẹ́ awakọ̀ oníwá. Bẹ́ẹ̀ni. Àtòkè àtìsàlẹ̀ àwálá ní o. Jẹ́ mọ̀. A sọ fún yín o. Ẹ jẹ́ wọ́n mọ̀. Àtòkè. Àtìsàlẹ̀ join together. Abẹ́ ìtì ẹ̀gbọ́rọ̀ yìí ni. Yes, àwa la wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni. National Union. Àwa la wà ń bẹ̀. President General ó tẹ́ sí báyìí. Bẹ̀rẹ̀ káwọn lóhùn ní lọ́jọ́ lóhùn tí mo sọ̀rọ̀ sí ọ̀sán. Àkọsí oṣù rẹ̀. Àwa ti wà lápàtà lọ́wọ́ ìbọn. Owó yìí jẹ́ ìkòtò tàbí sọ́dọ̀ láti wò. Bágbánídá. Management. Bágbánídá. Management. Mo ti ń dùn mí ní pé ẹ̀yin tẹ lọ náwó àṣedànù. Owó mọ́tò. Owó tẹ kẹ́ mọ fi tọ́jú ìyàwó àtàwọn ọmọ. Ẹ sì lọ ná dànù. Ó dà ẹ jẹ́ kí n fún yín láṣìírí kan. Àṣírí tí mo fẹ́ fún yín ẹ mọ̀ sọ fẹ́ nìyẹn gan. Wọ́n sọ. Ẹ sọ fún yẹn ni. Ọgbọ́n náà ò ní sọ. Ẹ sọ fún yẹn. Ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ìbàdí sọ fún yẹn jẹ́ kí n sọ fún yín. Ẹ sọ fún wọn pé ìwé kóòtù tí wọ́n láwọn fi wú yìí. Ẹni page 17. Page 18. Ẹni kí ló sọ? Kí ló sọ? Ìdájọ́ tí wọ́n gbà lọ́yẹ̀ náà ní kẹ́ ẹ lọ ka page 17 and 18. Àwọn ó ti fà wọ́n sí ẹ̀sìn. Ó ti fà yà kó lẹ̀. Ẹ̀ka bàbá àjẹ̀mú yóò mú wọlé. Ẹni tí wọ́n kà fún ilé ẹgbọ́. Bísọ̀. Ìwọ kẹta jẹ ńlá òtú wá bẹ́ẹ̀ni lórí àná. Ẹyin ń retí ẹlẹ́yàmí o, wọ́n ń retí ẹlẹ́yàmí o lójoojúmọ́. Wọ́n ti kọ́ra wọn jọ láti gbẹ̀gbọ́n mi. Wọ́n ní mi ò mọ ilé àdúrà lójoojúmọ́. Wọ́n ní mi máa mọ ilé àdúrà mọ́ máa gbẹ̀gbọ́n mi. Wọ́n lọ tún ti mú lọ. Thank you. Bágbánídá. 17. Management. Top manager. Ṣẹ́rí ẹ bá ń sọ̀rọ̀. Ẹ jọ. Pàpàlídà. Ẹ lọ bá mójútó pàtí tó yẹ. Ṣẹ́rí tí a bá ń sọ̀rọ̀. Ohun tá a rí là ń sọ. Bẹ́ẹ̀ni. Confirm. Àwa ò ní sọ̀rọ̀ sí àwòrí. Kì í ṣe gbogbo wa ní ìdí faith. Thank you. Ohun tá a bá kà sí ò bá yé wa. Àfikún mi. A gbé báwọn ọ̀dọ́gbọ́n pé ẹ bá wa kà. Ẹ bá wọn tún kìíní. Kí ló lè wá mú sí? Kí ló tún wa? Àwa ní pé nǹkan yọ pé ó di àwa PMS. Ó ní pé a gbọ́dọ̀ lọ sí ọ́fíìsì ibi tí wọ́n bá Wọ́n wà kò jù bẹ́ẹ̀ náà. Nínú ìwé tó ń gbé dání ẹ̀ ló wà. Ohun tó di àwọn náà ni pé wọn ò gbọ́dọ̀ wá sí garage park. That is it. Garage park belong to local government. Àyíká sí wọn lọ́dọ̀ mú wọn náà. Ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ló wà. Àyíká sí wọn lọ́dọ̀ mú wọn náà. Ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ló wà. Management.
Ó ti pè 17 mo tó ń sọ ni mò ń sọ fún yín yẹn. Interpretation. Ẹ̀yin náà tó rìkọ́ọ̀dù ẹ lọ sọ. Ẹ̀yà kó fún ẹ̀. Bí ó bá yé ẹyẹ ẹgbẹ́ fún lọ́ọ̀yà yín. Ẹgbẹ́ wọn tí wọ́n ń wìnì lẹ́nu iléeṣẹ́ ẹgbẹ́ yẹn kò ló mọ. Tàbí Mo òní. ní àǹfààní láti wá sí local government park. Bẹ́ẹ̀ni. Òṣìṣẹ́ ìjọba làwọn Bẹ́ẹ̀ni. local government Ọ̀yọ́ state government. Bẹ́ẹ̀ni. Òṣìṣẹ́ ìjọba ni wọ́n. Bákan ní dá. Báwo bẹ́ẹ̀? Bí national union bá tó wá dé tààrà àti national union. Àwọn ìyá àkèrè. Àwọn ìyá àkèrè. Wọ́n kúrò tó àwọn ọjọ́ ní Ẹ bá a sọ fún wọn. wọ́n ní ẹ̀sọ́ fún wọn. Wọ́n bí pẹ́pẹ́ tẹ̀. Bákan ní dá. Àwọn ìfẹ́. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn sọ fún wọn. Ẹ̀yin èèyàn wọn ẹ̀sọ́ fún wọn. Sọ ìyàwó náà nìkan. Wọ́n wò wá. Wọ́n wò wá. Bẹ́ẹ̀ni láti ní. Wọ́n wò wá wa ló ń wò wọ́n. Adáwò ra wa. Bàbá wo bí Bẹ́ẹ̀ni máa ń wò wọ́n. Òṣìbó ní ẹ̀yà bọ̀ wá lọ́wọ́ ìgbà òun yẹ sọ́dọ̀ àpò àpò nìlọ. Òṣìbó ní ẹ̀yà bọ̀ wá lọ́wọ́ ìgbà òun yẹ sọ́dọ̀ àpò àpò nìlọ. Láàbọ̀ tí kì í bọ̀ wá ta òun àwọlé ìwọ ọ̀yọ̀ òbí ìgbòho. Láàbọ̀ tí kì í bọ̀ wá ta òun àwọlé ìwọ ọ̀yọ̀ òbí ìgbòho. Bákan ní dá. Management. stock manager Ẹ sọ fún wọn. àti the painter. Ẹ jọ jẹ́ ká gbọ́rọ̀ o. Tọ́mí pẹ́pẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣàlàyé fún ọ pé ààyè tí wọ́n fi lẹ́yìn tó kí ní àgbọn gbowó oṣù bí mẹ́ta bí mẹ́rin lọ. Thank you. Wọ́n ní bẹ́ẹ̀ o. Ààyè wà ní ẹ̀kú wọn. Wọ́n ní ẹni tó mọ̀ ọ́ bọ̀. Ọmọ ṣe wa ní wọn ẹni kan wá padà. Wọ́n bá tó ní. Bẹ́ẹ̀ni. Kí wọ́n máa bọ̀. Wọ́n lọ búra ọkùnrin. Wọ́n máa bọ̀. Wọ́n ní ká máa bọ̀. Ààyè wà fún àlẹ́ ẹnì kankan. Àyè wà nínú ilé ọ̀dọ́ àgùntàn. Ààyè wà. Ojú ọ̀run tó fẹ̀. Ó tẹ yẹ fò. Láì ka pẹ́pẹ́. Alálùkò ti jẹun. Ààyè wà. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ní kankan jẹun. Bákan ní dá. Management. Management. Park manager. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ní kankan jẹun. Bẹ́ẹ̀ni. Ẹ má bá wọn jẹun. Ẹ má bá ẹnì kankan jà o. Tí wọ́n bá dé, àyè wà fún wọn láti ṣiṣẹ́ o. Bẹ́ẹ̀ni. Báwo a ṣe gbé ọmọ ẹgbẹ́ awakọ̀ làwọn náà á lè dìnáì wọn. Á lè dìnáì wọn ọmọ ẹgbẹ́ awakọ̀ ni wọ́n. Ọmọ ẹgbẹ́ awakọ̀ dẹ̀ làwa sí àwàbí. Ẹ bá ń wo prógráàmù kan tí wọ́n lọ ní Lágẹ̀lú. Ẹ bá wo nínú àwọn statement tí wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n ní ọmọ ẹgbẹ́ URTW bí 90% ló wà ní ó ṣe PMS. Ọmọ ẹgbẹ́ 10% ló wà ní Ọ̀dọ̀ ọ̀rọ̀. 10% yẹn kọ́ máa. Ó kà tó yẹ wọ̀ ní fèsì sí. Ẹ máa ṣe ti nínú ilé. Káwọn ṣe tàwọn, Wọ́n sì ti mú ní ẹ̀yìn ti bẹ̀rẹ̀. Àwọn fún tẹ́ẹ̀. Káwọn ṣe tàwọn, àwọn ọ̀gbà ní ọ̀mẹ́jẹ̀ yìí. kálukú Ọ̀rọ̀ ti sọ. àwọn sá. Wọ́n ti lọ bá wọn dẹ́. Ó wà ní nípa
Management. 90 against 10. Ẹjọ́ ta lọ ga. Àwọn ọ̀gá yóò tún lọ máa sì. Bágbáníjà. Management. Ẹ má ba ẹnì kankan ṣe kí ni. Ẹ má bá wọn jà. Ẹ jẹ́ kí wọ́n wá. Tí wọ́n bá wá, wọ́n bá wá lọ́nà tó rọ̀ǹgì. Ẹ̀yin sáàsìra ni wọ́n bá yìí. Ẹ má jẹ́ kí n bó. Ẹ sì mọ mú ká pàwọn fún Ọlọ́pàá ilé ilé ọ̀bọ ẹ̀wọ̀n ní ẹ̀kẹ́ díẹ̀. ìjọba Ṣèyí Mákindé òfin wa la o. Òkè òkè wéré rárá. Ìjọba Aláàjì Tọ́mí ló fẹ́. Báwo alákó? Bí ìsìlámù bá bọ̀ yẹn, ẹ má jẹ́ kí wọ́n ti sọ fún wa ní orí ẹ̀. Kàńdá ni wọ́n tí wọ́n bá fẹ́ fa wàhálà ẹ̀yin ẹ̀ gbìyànjú láti. Ẹ kò wọ́n so. Ẹ̀rí ẹ̀sẹ̀ àjẹ́ kápá ọ̀pọ̀ ọlọ́pàá àkọ́kọ́ fún òwe dára mú. Ẹlẹ́ẹ̀kejì kí la fẹ́ bá wọn jà fún. Àbí? Nígbà táwọn kan pè mí pé wọ́n ní afẹ́ lọ gba ọ́fíìsì ẹni tí wọ́n wà ní. Adúlẹ̀kú. Mo ní kí la fẹ́ lọ mú bẹ̀. Nílé àwòrò. Àwọn aláǹdí o. Wọ́n lọ gbogbo wa ẹ̀rọ fi kọ́ ilẹ̀ o. Àwọn àtúntẹ̀ sí ibi tó dé bẹ̀. Pè mí mo ní kò sí ká fẹ́ lọ sí ń bẹ̀. Ilé tí ò ní lẹ́kọ̀ọ́ tí ò ní wíńdò. Nílé àwòrò. Kí la fẹ́ lọ sí ń bẹ̀. Ẹni yìí là wà. Àwọn kan ni wọ́n fi kéje kí láàrin ara wọn. Tó dé sí gbogbo kọmíṣọ̀ tí ò ṣẹlẹ̀, ó ní Bòròrò Kàsímù Bòròrò. Gbogbo kọmíṣọ̀ tí ò ṣẹlẹ̀ ló wọ́n fáṣí Ejiogbe. Ó lé lóhun sẹ́gbọ́n síkírìtì kan tí wọ́n ṣe é sìn. Ó fi ń kéje kí ní ọ̀gbìn ẹ̀yẹ ni. Ibi tọ́lọ́dẹ̀ tó jẹ tiẹ̀ sí nìyẹn. Tó dé sí àwa ìṣolóorun o. Níta gbé dání, a ti sọ fọ́lọ́ pé gbogbo ẹni tí ó bá tó pàdé ìbáwò lọ sí fọ́lọ́ bá wa mú wa. Lóòrò ńlẹ̀ ní. Àwọn ayé wa àti wá gbọdọ̀ sọpá fẹ́ da ìlú aníjọba, alọ́lọ́pàá, ẹ̀yìn bá ta wàhálà fọ́lọ́pàá fún. Àtúnlọ́lọ́. Àìsí ọ̀daràn tó ń sá fọ́lọ́pàá. Lẹ́yìn ọba ti wá kílà ẹlẹ́mú bàjẹ́ ká fún Ọlọ́pàá. Bágbáníjà. Management. Bank manager. Àwa tí à ń fọlọ́ tàbí finance wọn. Èdè pàṣẹ gbèsè lọ. Gbàwó bọ̀. Owó tó yẹ kẹ́ fi máa jẹ kẹ́ fi dájà mọ́ olókòwò. Ọ̀gá máa yẹ owó iná ni o. Ẹ máa ń fọlọ́ bá lọ fẹ́lẹ́gbẹ̀ẹ́ títì. Ayé ń ṣe yín. Sọ́yà ṣe bẹ̀rẹ̀ Ókè. Bágbáníjà. Management. Management. ọmọ ìyá àdúrà gaskiya Ibà òjijì mú. Bágbáníjà. management ìtẹ̀ ìrùpọ̀ gòówù kọ́lọ̀ gòówù. Àwa tá a wá láti ọjọ́. Ẹ̀rọ Àwa tá a gáàsì. wá láti ọjọ́. Wọ́n yẹ ìdílé. Àwọn ọ̀dọ́ ìdílé. branch 1 and 2. Àwọn agbẹ́yìn bẹ̀rù lẹ́tọ̀ nìyí. Ṣé ẹ gbọ́ gbọ́dọ̀ wí? ẹ̀yin ṣèké surprise. Wọ́n ní sèké sáájú pọ̀ ní oyin. ẹgbẹ́ ṣe lú. Àwọn ọ̀fẹ́ ẹ̀yẹ Yọ láti wọ ìdí o. ẹ̀yìn alábọ̀dé ẹ̀kọ́ ní Owó sáré máa wò nílé. alábọ̀dé mọ́tò. Ẹ má dá nílé. Wọ́n àlẹ́ nílé. Wọ́n sáré máa wò nílé. Bágbáníjà. management. Management. bank manager. Sẹ́rí ní ọjọ́ tí Gásíà mú dẹ́bù tiẹ̀ wá. Mo ní Gásíà.
èmi ò yẹ̀yàn fún yín o. Àkíyèsí. Àwọn ẹni tẹ́ máa yẹ̀ tí ò ní gbà yín láàmú. Ó ní ẹyin. Yóò lè máa jẹ yín lẹ́sẹ̀. Tí ò ní gbábọ̀dé. Ó ní kí Ẹyàn. ó ní kí ẹyàn. Yóò ní ńlá tán. Àmọ́ lọ́jọ́ yẹn, mo rí kó tó tó rojú. Mo ní o dáa, ẹ tó bá wù ọ́. Lọ mú wá. Nínú gáskíá ṣe rí ní ṣe ń wú wa. Gáskíá sì mú ẹyìn ó sì mú ẹni tá à ń sọ ìkóhun wá lọ́jọ́ náà. Orúkọ. Ó bá wú ọ́ nù. Pápánijá. Báwo lè bẹ̀rẹ̀? Alẹ́jọ́. Pápánijá. Èmi ló wà yan dẹ́kútì tuntun fún. Gáskíá. Ojú ìlú yóò jẹ. Gáskíá. Ètò ìyẹn ti dà ọ́. Pápánijá. Báwo bẹ̀? Òṣùpá ṣe bí ìwà náà ní ìwà náà ní ìwà ní pẹ́ ní ilé ìwúlò òkú. Àyẹ̀wò ayé òkú ẹ̀wọ̀n ò ṣe fún wa. Ìrìn kankan nínú wa sílẹ̀ o. Ẹni bá tún lẹ́kùn yá o bá ti fọwọ́ ń bẹ̀ o. Òye lórí àfẹ́fẹ́ náà sì sí nílé. Òye nípò láwùjọ ìròyìn. Wọ́n ní òye nípò. Pápánijá. Báwo bẹ̀? Alẹ́jọ́. Pápánijá. Ẹni obìnrin tẹ wà ní transport transport. Gbàjú Akínyẹlé. Wọ́n ní ẹ̀yin obìnrin ẹgbẹ́ òde. Wọ́n lẹ́yìn obìnrin Gbàsúrà. Ẹ̀yin ìyàwó ẹgbẹ́ òde. Ẹni orí ilé bá kẹ̀mí ó kà. Lágbára náà ẹ̀bùnrin náà dúpẹ́ láìpẹ́. Ẹ̀jọ̀ ayé ilé ìsì. Akínyàwó akó oríire, ẹ̀yin obìnrin akó oríire. Pápánijá. Management, Deputy Chairman, Afghanistan. Deputy Chairman. Ẹ jẹ́ ká jókòó. Akínyẹlé tí wọ́n dé máa bọ̀. Wọ́n ní ẹgbẹ́ ọ̀pọ̀ ní state ní àárín stéètì. Deputy Akínyẹlé tuntun. Ìyá wa nù. Ìjọba náà wọ́n tàkájọ fún ọ pé Orúkọ yín. ọlọ́gbọ́n ṣe tọ́jú òsì ilé àti tó ìyàwó lẹ́ni. Mrs. Fáṣọgbọ́n Bọ́lá ti tó. Lọ́yọ̀ mi ṣe orúkọ àti orúkọ ọ̀gá mi. Akínyẹlé branch 2. Pápánijá. Management, Management. Bob Manager, from the grass to grace. Kò sí ẹni tí
ẹbí adájọ́ o. Báyìí sí ẹgbọ́ o. Kò sáńtẹ́rì èlé kan. Ṣé dáadáa? Wọ́n ní ilé kòtò jábà lọ́wọ́ wọ́n ní wọ́n kága lọ. Wọ́n ní ojú òkò. Ló bá dá. Bèrè tí ìmọ̀lá ó sì dàbí àlá. Àlá sí mi. Bí àlá. Àlá ìlànà náà. Mi ti sọ́ṣọ́ fún ọ́.